Tinubu ǹjẹ́ kínní yìí yóò ṣeé ṣe báyìí o. Ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ báyìí pé kí wọ́n kó gbogbo àwọn ọlọ́pàá tó wà lẹ́yìn àwọn ọlọ́lá àti àwọn olóṣèlú àti àwọn gbajúmọ̀ ìlú yìí kúrò kí wọ́n lè lọ dojúkọ iṣẹ́ tí wọ́n gbà wọ́n fún gan-an. Ìbéèrè tó wá wà lẹ́nu àwọn aráàlú báyìí ni pé ǹjẹ́ kínní náà yóò ṣeé ṣe? Bẹ́ẹ̀ bí wọ́n bá béèrè bẹ́ẹ̀ wọ́n jàre o, nítorí látọdún 2003 ẹ̀ẹ̀kẹjọ rèé tíjọba Nàìjíríà yóò ní àwọn yóò kó ọlọ́pàá kúrò lẹ́yìn àwọn gbajúmọ̀ àtolóṣèlú. Ṣùgbọ́n ní gbogbo ẹ̀ẹ̀mẹjẹ̀ẹ̀jọ tí wọ́n ti kéde bẹ́ẹ̀ rí, pàbó ló ń já sí o. Bí wọ́n bá ṣe é ṣúkẹ́ṣúkẹ́ oṣù kan, kò ní pẹ́ tí àwọn ọlọ́pàá yìí yóò fi tún padà sọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣọ́. Nítorí iṣẹ́ náà tẹ́ àwọn ọlọ́pàá fúnra wọn lọ́rùn, ó tẹ́ àwọn DPO ní tẹ̀sán lọ́rùn, ó tẹ́ àwọn ọ̀gá ọlọ́pàá pàápàá lọ́rùn. Kò sí sóhun táwọn olóṣèlú fẹ́ràn tó tó. Bẹ́ẹ̀ aburú tó wà nínú ọ̀rọ̀ yìí kò kéré, torí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn ọ̀gá ọlọ́pàá pátápátá fúnra wọn máa ń sọ, ọ̀rọ̀ tí wọ́n ń gbé kiri látọjọ́ yìí wá, ó lé ní 100,000 àwọn ọlọ́pàá tó jẹ́ àwọn olóṣèlú àti gbajúmọ̀ ìlú ni wọ́n ń tẹ̀lé kiri. Wọn kò sì sí níbi iṣẹ́ tí wọ́n torí ẹ̀ gbà wọ́n rárá. Bẹ́ẹ̀ ohun aburú àti ìríra gidi ni nígbà tí ẹ bá rí ọlọ́pàá tó kó aṣọ Nàìjíríà kọ́rùn tó bẹ̀rẹ̀ sí í sáré jọ̀nàjọ̀nà níwájú olórin tàbí níwájú ọmọ yahoo tàbí níwájú ẹnìkan tí ẹ kò mọ ohun tó ń ṣe jẹun tàbí olóṣèlú tí orúkọ ẹ ti bàjẹ́ tipẹ́tipẹ́. Báwo ni inú kò ṣe ní bí ni tí ara kò sì ní rí ni? Tàbí nígbà tí ẹ bá rí ọlọ́pàá tó gbé báàgì owó ìyàwó ọlọ́lá dání, tó jẹ́ ọwọ́ ẹ̀ ní ìyàwó bígìmáànù yìí ti ń yọ owó tó ń ṣe yàlò fáwọn olórin. Nígbà tí èèyàn torí pé òun jẹ́ olóṣèlú tàbí gbajúmọ̀ tó jókòó tó ń mutí lóde fàájì tí ọlọ́pàá sì dúró sẹ́yìn ẹ̀ gbágbáágbá, irú aburú wo ló jù bẹ́ẹ̀ yẹn náà lọ fún orílẹ̀-èdè kan? Bí àwọn gómìnà wa bá ṣe gómìnà fọ́dún 7 péré, bí wọ́n bá ń lọ, wọn yóò kó gbogbo mọ́tò tí wọ́n lò, wọn yóò sì kó púpọ̀ nínú àwọn ọlọ́pàá tí wọ́n ń ṣọ́ wọn dání, wọn yóò sì ní kí ìjọba ìpínlẹ̀ wọn máa sanwó wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá yìí níbi tíṣẹ́ ọ́ọ́dí lè tẹ́ wọn lọ́rùn dé ló jẹ́ pé tí gómìnà tí wọ́n bá ń ṣọ́ bá ti fi ipò sílẹ̀, àwọn náà yóò kọ̀wé fi ipò sílẹ̀ níṣẹ́ ọlọ́pàá ni. Wọn yóò sì lọ máa bá gómìnà àtijọ́ náà ṣiṣẹ́, gbogbo owó tíjọba sì ná lé wọn lórí láti fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ nípa iṣẹ́ ọlọ́pàá yóò sì jóná pátápátá. Irú ẹ̀ ṣẹlẹ̀ sí ààrẹ wa yìí náà o, ìyẹn Tinubu tó wà lórí oyè yìí. Àwọn tó jẹ́ ọ̀gá nínú àwọn ọlọ́pàá àti DSS tó bá a ṣiṣẹ́ nígbà tó ń ṣe gómìnà, wọn kò tí ì fi sílẹ̀ títí dàsìkò yìí, wọ́n tẹ̀lé lọ ni. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ àwọn gómìnà ilẹ̀ wa ṣe. Nínú àwọn DSS àtọlọ́pàá tí wọ́n bá Àlàó Akálà ṣiṣẹ́ lásìkò tó ń ṣe gómìnà wà lọ́dọ̀ ọkùnrin náà títí tó fi kú ni. Àwọn ọlọ́pàá táwọn gómìnà yìí bá sì lò bẹ́ẹ̀, wọn yóò sọ wọ́n di èèyàn ńlá kan ní ìpínlẹ̀ wọn lẹ́sẹ̀kẹsẹ̀ tàbí láìpẹ́ rárá. Ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá yìí fi ń fẹ́ ṣe ẹ́síkọ́ọ̀tì fáwọn olówó àti olóṣèlú rèé, tí ọ̀rọ̀ náà sì máa ń dájà sílẹ̀ láàrin wọn àti ọ̀gá ọlọ́pàá míì pàápàá tí wọ́n máa ń gbowó láti kó ẹ́síkọ́ọ̀tì fáwọn alágbára láàrin ìlú. Bẹ́ẹ̀ ọlọ́pàá tó wà ní tẹ̀sán, ọlọ́pàá tó wà ní Nàìjíríà kò tí ì tó aráàlú lò. Àmọ́ àwọn ọ̀gá wọn yìí kàn ń fi wọn pawó ni. Tí àwọn olóṣèlú àtàwọn gbajúmọ̀ tọ́wọ́ wọn kò mọ́ rárá láàrin ìlú ló pọ̀ jù nínú nǹkan burúkú yìí o. Àwọn ni wọ́n ń lo àwọn ọlọ́pàá fún ìwà aburú wọn. Ọ̀rọ̀ náà sì burú débi pé àwọn míì máa ń ra ìbọn àdáni fáwọn ọlọ́pàá tó ń ṣọ́ wọn. Nígbà tí ẹnìkan bá torí pé òun ń ṣe òṣèlú tó bá ń lọ sí abúlé wọn tó kó ọlọ́pàá 10 dání lóun nìkan, tó gbé odidi mọ́tò kalẹ̀ tí wọ́n rọ́ sínú ẹ̀, tí ẹnìkan jókòó síwájú ẹ̀, tí ẹnìkan jókòó sẹ́gbẹ̀ẹ́, ṣé bí ohun tí kì í jẹ́ kí iléeṣẹ́ ọlọ́pàá rí àwọn ọlọ́pàá tí wọn yóò kó ránṣẹ́ sí àwọn aráàlú nígbà tí wọ́n bá wà nínú ìṣòro adigunjalè tàbí ti àwọn ajínigbé nìyẹn. Ẹni bá ti rí àwọn olórin níbi tí wọ́n bá ń lọ sóde eré wọn ni yóò mọ̀, nígbà tí ọlọ́pàá bíi 6 bá wà lẹ́yìn eléré kan pẹ̀lú ìbọn ìjọba lọ́wọ́ wọn. Èyí tó burú ni pé ṣẹ̀kàn nínú àwọn ọlọ́pàá náà yóò máa dùn, nítorí wọ́n ti mọ̀ pé owó yóò jábọ́ fáwọn tí àwọn bá padà dé.
olóṣèlú ẹyọ kan nítorí pé ó jẹ́ aṣòfin tàbí mínísítà, ó ní ọlọ́pàá méjì tó ń ṣọ́ ilé ẹ̀ lÉkòó, ó ní méjì tó ń ṣọ́ ilé ẹ̀ l'Àbújá. Ní gbogbo ìgbà tó bá ti wá ń lọ, méjì yóò tẹ̀lé. Ṣé tipátipá ni wọ́n fi ń ṣe mínísítà tàbí aṣòfin ni? Ṣé bí ẹni tí ò bá tẹ́ lọ́rùn yóò jókòó sílé ẹ̀ jẹ́? Abọ́ràn ni. Olóṣèlú tó bá ṣe dáadáa fún ìlú, àwọn aráàlú gan ni ààbò ẹ̀, kì í ṣe àwọn ọlọ́pàá tó ń kó kiri rárá. Ohun tó wá burú nínú ọ̀rọ̀ yìí ni pé kinní náà ti gbilẹ̀. Ó gbilẹ̀ gan débi pé ìṣòro ní láti mú àṣẹ náà ṣẹ, nítorí àwọn ọlọ́pàá wẹ́wẹ́ kò fẹ́ bẹ́ẹ̀ rárá. Wọn kò fẹ́ àṣẹ yìí. Àwọn DPO náà kò fẹ́ bẹ́ẹ̀. Àwọn olórí agbègbè tí wọ́n ń pè ní AIG míì kò tiẹ̀ fẹ́ gbọ́ ohun tó jọ ọ́, nítorí níbi tí wọ́n ti ń di ọ̀rẹ́ àwọn olóṣèlú ńláńlá nìyẹn. Àwọn olóṣèlú àti àwọn gbajúmọ̀ tó lágbára lórí àwọn olóṣèlú kò tiẹ̀ wá fẹ́ gbọ́ rárá ni o. Wọ́n mọ̀ pé ohun tí àwọn fi ń jẹ gàba lórí aráàlú nìyẹn. Lóòótọ́ làwọn kan sọ pé kò dáa tó láti kó ọlọ́pàá kúrò lẹ́yìn wọn nítorí àwọn alátakò kí wọ́n má kọlù wọ́n. Alátakò kíni? Kí làwọn ṣe tí wọ́n fi ní alátakò tó tó bẹ́ẹ̀? Tí àwọn bá ṣe dáadáa, alátakò kò ní lè dúró níwájú wọn níbi yòówù tí wọ́n bá wà. Àmọ́ ìwọ tí gbogbo ará àdúgbò yín mọ̀ pé ilé mìrẹ́ǹtì ló ń gbé, tí wọ́n wá yàn ẹ́ ní alága káńsù, tó sáré kọ́ ilé méjì ńláńlá sí àdúgbò yìí kan náà láàrin ọdún méjì, tí mọ́tò 6 tàbí jù bẹ́ẹ̀ ló wà nínú ọgbà ìwọ nìkan, tó dáná àríyá pé òun sílé tí ó bẹ̀rẹ̀ sí ju bọ́ǹdù owó lu ọmọ eléré. Ọ̀nà dà tí àwọn alátakò pàápàá kò ní múra láti pa. Ṣé bí ìwà ẹ̀ ni? Gbogbo àwọn olórí ìjọba ló mọ̀ pé kinní náà kò dáa o, pé lára ohun tó sọ ètò ààbò ilẹ̀ wa di yẹ́gẹyẹ̀gẹ nìyẹn. Tinubu náà sì ti mọ ilé yìí tipẹ́tipẹ́. Lásìkò tó ń ṣe kàmpéènì ẹ̀ lọ́jọ́ 23 oṣù kẹwàá ọdún 2022, Tinubu sọ níbi ìpolongo ìbò ẹ̀ pé bí òun bá ti wọlé o, tí òun bá fi lè di ààrẹ, òun yóò rí i pé òun gba àwọn ọlọ́pàá kúrò lọ́wọ́ àwọn gbajúmọ̀ ìlú tó ń fi wọ́n ṣe ajá, tí wọ́n ń lò wọ́n bí Ẹskọọti káàkiri. Torí bẹ́ẹ̀, kò yẹ kó yà àyàn lẹ́nu pé Tinubu pàṣẹ lọ́jọ́ Sunday ọjọ́ 23 oṣù kọkànlá 2025 pé kí gbogbo ọlọ́pàá Ẹskọọti padà sí tẹ̀sán wọn kíákíá. Gbajúmọ̀ ìlú tó bá ń fẹ́ ẹ̀ṣọ́ kó lọ sọ́dọ̀ àwọn civil defence, wọn yóò bá wá àwọn tí yóò máa ṣọ́. Ohun tó mú kíkiri náà bọ́ sójú ẹ̀ ni pé àsìkò tí àwọn aráàlú nílò ọlọ́pàá jù láwà yìí, lásìkò tí ogun ajínigbé, ogun jàǹdùkú gba gbogbo ìlú àti agbègbè kan. Ní orílẹ̀-èdè tí wàhálà wà báyìí, tí àwọn ọlọ́pàá 100 wá ń ṣọ́ àwọn olóṣèlú kiri, nǹkan aburú gbà ni. Àmọ́ bí kinní yìí ṣe dáa tó, ṣe yóò ṣeé ṣe. Ìdí ni pé ní 2003 nínú oṣù keje ọdún náà ní ọ̀gá ọlọ́pàá ìgbà náà, Mustapha Adébáyọ̀ Balógun, ẹni tí gbogbo wa ń pè ní Tàfá Balógun, kọ́kọ́ gbé àṣẹ náà janlẹ̀ bí ifá pé àwọn ọlọ́pàá tòun kò gbọ́dọ̀ máa ṣe ẹ́skọ̀tì fáwọn olóṣèlú àti gbajúmọ̀ ìlú mọ́. Ẹ wàá mọ ohun tó ṣẹlẹ̀. Gómìnà ìpínlẹ̀ Èkó ìgbà náà, Bọ́lá Tinubu, ló kọ́ sọ̀rọ̀ pé kinní náà ò dáa tó, kí Tàfá Balógun má ṣe bẹ́ẹ̀ lásìkò yìí rárá. Ń làwọn tó kù bá gbà tẹ̀lé Tinubu. Nígbà tó sì di ọjọ́ 13 oṣù kẹwàá 2003, Tàfá Balógun sọ̀rẹ́ndà. Ó ní òun yóò túbọ̀ ronú sí ètò náà. Níbẹ̀ lòkété ti bórù ní gàù bá gbọ́n gbá. Nínú oṣù kẹjọ ọdún 2009, ọ̀gá ọlọ́pàá pátá ìgbà náà, Ògbónnáyà Onofo, pàṣẹ pé kí àwọn ọlọ́pàá òun padà sí tẹ̀sán kíá o, kí wọ́n má ṣe ẹ́síkọ̀tì fẹ́ nìkan mọ́ láti ọjọ́ náà lọ. Àṣẹ tiẹ̀ le nítorí ó ní kí wọ́n kó àwọn ọlọ́pàá tó wà lẹ́yìn àwọn ààrẹ àtijọ́ àti àwọn gómìnà àtijọ́ náà kúrò pẹ̀lú tàwọn aṣòfin. Ó ní kò sáàyè irú ìyẹn fún gbogbo wọn. Àmọ́ bí ìgbà pé ajá ló ń gbó ni o, ọ̀rọ̀ àti àpọ̀n ẹ̀ kò yàtọ̀ sí tẹni tó fẹ́ fa pẹ̀rẹ̀ fa omi láti inú kànga. Òfo bàbá òfo ni. Ní 2010, ọ̀gá ọlọ́pàá pátá nígbà náà, Hafiz Ringim, ní ọ̀rọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n ń ṣe ọ́dílé fáwọn olóṣèlú àti gbajúmọ̀ ìlú yìí wá fẹ́ di kánsà o, egbò àdá àjínà, pé òun lòun yóò fòpin sí i. Kíá lòun náà pàṣẹ pé ọlọ́pàá kankan kò gbọ́dọ̀ sí lẹ́yìn àwọn olóṣèlú tàbí gbajúmọ̀ ìlú yìí mọ́. Lójú ẹsẹ̀ tí òun ń sọ̀rọ̀ náà ní kí gbogbo ọlọ́pàá tó bá ń ṣọ́ ẹnikẹ́ni padà sí tẹ̀sán ẹ̀. Nígbà tí òun yóò tiẹ̀ fọbalẹ̀, ó dá ẹ̀ka kan sílẹ̀
pé kí wọ́n máa ṣọ́ àwọn ọlọ́pàá káàkiri, kí wọ́n máa ṣọ́ àwọn ọlọ́pàá tó ń ṣe ẹ́síkọ̀ọ̀tì fáwọn olóṣèlú níbikíbi tí wọ́n bá ti rí wọn kí wọ́n sì gbá wọn mú ni. Àmọ́ nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n ní kí wọ́n mú àwọn ọlọ́pàá olóṣèlú yìí bá dé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n ń ṣe ẹ́síkọ̀ọ̀tì yìí, tí wọ́n bá fojú kan àwọn àtọ̀gá wọn, tí wọ́n bá ní kí wọ́n jókòó, tí wọ́n fún wọn ní iyán tàbí ìrẹsì ẹlẹ́ja, tí wọ́n ṣe ìyẹn tán, tí wọ́n ní kí wọ́n fi bíà lé, tí wọ́n fi bíà lé tán, tí ọ̀gá tó ń lo ẹ́síkọ̀ọ̀tì ní kí wọ́n gbé ẹ́ńfúlóòpù fún wọn, níṣẹ́ ni ẹsẹ̀ wọn yóò máa tàsé ilẹ̀, wọn yóò sì ti gbàgbé ohun tí wọ́n torí ẹ̀ wá gan. Bẹ́ẹ̀ ni gbogbo gìràgìrà ríngì ń wọmi, àfi bí ẹ̀ṣẹ́ iná tó bọ́ sódò lójijì, lẹ́sẹ̀kẹsẹ̀ ló sinmi ariwo. Nígbà náà ni ọ̀gá ọlọ́pàá pátápátá míì tún dé, òun sì dé tìkanra ni. Ó lóun fẹ́ ṣiṣẹ́, òun fẹ́ tún iléeṣẹ́ ọlọ́pàá fúnra ẹ̀ ṣe. Muhammadu Abubakar lórúkọ ẹ̀, ní 2012 ló dé tó sì múra kankan. Kíá lòun náà pàṣẹ ló ní kò sí ọlọ́pàá kan tó gbọ́dọ̀ tún ṣọ́ àwọn olóṣèlú tàbí gbajúmọ̀ kankan. Kódà òun ò gbà kí ọlọ́pàá òun máa lọ bá àwọn onílé iṣẹ́ kan ṣọ́ ẹnu géètì wọn. Ó ní kò sáàyè rẹ́gbẹ̀lẹ̀gbẹ̀ bẹ́ẹ̀, nítorí àwọn ohun tó sọ ọlọ́pàá di yẹ̀yẹ́ lójú aráàlú nìyẹn. Ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni kí wọ́n ti padà sí tẹ̀sán kí wọ́n lè ṣiṣẹ́ tí àwọn aráàlú gbélé wọn lọ́wọ́ gan-an. Àmọ́ ọ̀rọ̀ tiẹ̀ náà kò yàtọ̀ sí bí ẹnìkan tó pe ara ẹ̀ ní olóhùn iyọ̀ tó wá ń kọrin dídùn létí adití, ṣe bó kàn fi ètè òkèlú ti sàlẹ̀ lásán ni. Nígbà náà ni Solomon Arase dé ní 2016. Ó ní gbogbo rẹ́dẹ̀rẹ̀dẹ̀ tó wà níléeṣẹ́ ọlọ́pàá yìí, táwọn ọlọ́pàá kò fẹ́ mọ̀ ju kí wọ́n máa ṣe ẹ́síkọ̀ọ̀tì fáwọn olóṣèlú lọ, táwọn olóṣèlú náà kò sì fẹ́ mọ̀ ju kí wọ́n máa rẹ́ǹtì ọlọ́pàá lọ, òun ọba Solomon yìí lòun yóò fòpin sí i. Ṣùgbọ́n ọ̀rọ̀ tiẹ̀ náà kò yàtọ̀ sí ti iná àbẹ́là, lójijì ló kú pi. Ní 2018 ni Ibrahim Idris dé, òun náà jà raburabu, ó lérí léka pé ohun tí kò dáa kò dáa, kò sí bí iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ṣe lè níláárí tó bá jẹ́ àwọn olóṣèlú àti gbajúmọ̀ àwùjọ lókù tí wọ́n ń ṣọ́ kiri. Kò sí orílẹ̀-èdè tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀. ń lòun náà bá pàṣẹ, ó ní bí a bá dé ibi olúfimọ níṣẹ́ là á fi mọ̀. Ó ní ọ̀rọ̀ játijàti òun ò gbọ́dọ̀ gbọ́ mọ́, pé ọlọ́pàá yóò máa ṣe ẹ́síkọ̀ọ̀tì fólóṣèlú káàkiri ká má rí i mọ́. Àmọ́ irọ́ náà ni o. Gbogbo bí òun náà ti ṣe nì, òun náà kò rí kinní náà ṣe o. Bí àrá tó ń sán lásìkò ẹ̀rùn ni, ó kàn sán dànù lásán ni. Lẹ́yìn tiẹ̀ ni Muhammadu Adamu dé o, ọ̀gá ọlọ́pàá pátápátá ní 2020. Lọ́jọ́ 21 oṣù kẹwàá ọdún 2020, Adamu pàṣẹ pé tí òun bá tún gbúròó pé ọlọ́pàá kan lọ ṣọ́ olóṣèlú tàbí ó ń tẹ̀lé kiri, kì í ṣe ọlọ́pàá yẹn nìkan ni yóò jìyà o, àwọn ọ̀gá ẹ̀ látòkè lòun yóò fi ìyà náà jẹ, nítorí bí ọlọ́pàá kò bá gbàṣẹ láti ọ̀dọ̀ ọ̀gá kan kò lè lọ́ọ́ máa ṣọ́ olóṣèlú tàbí gbajúmọ̀ ìlú kan káàkiri. Ariwo tí òun náà pa yìí o, bíi oyún tí ẹ wìrí ní lágbẹ̀dẹ ni, atẹ́gùn lásán ni yóò fi tú jáde. Ọ̀rọ̀ tí Adamu sọ kò gbéṣẹ́ lẹ́nìwíà, àwọn ọlọ́pàá tó bá sọ̀rọ̀ wọn ò gbọ́dọ̀ sí lẹ́nu, bẹ́ẹ̀ òun lọ̀gá wọn pátápátá. Nígbà náà ni Káyọ̀dé Ẹgbẹ́tókun dé ní 2023. Bó ti dé ló ti pàṣẹ nínú oṣù kẹfà ọdún 2023 yìí pé kí àwọn ọlọ́pàá má ṣọ́ ẹnìkankan mọ́ o. Òun pàṣẹ ni, àṣẹ òun sì gbọ́dọ̀ múlẹ̀ dọ́indọ́in. Ṣùgbọ́n àgbọ́n dànù lómi inú agbada, ọ̀rọ̀ náà ṣòó lọ́wọ́. Nígbà tó sì tún di oṣù kẹrin ọdún 2025 tá a wà yìí, Ẹgbẹ́tókun tún àṣẹ náà pa. Àmọ́ ọmọ tí ò ní kádún níbi àtàpàròkọ ẹsẹ̀ lèèyàn yóò ti mọ, àṣẹ náà tún wọgbó àtúnì. Kí Tinubu fúnra ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ wá pàṣẹ tiẹ̀ lánàá òde yìí. Ṣùgbọ́n ṣẹ́kìnní náà yóò ṣeé ṣe. Bí eléyìí bá ṣeé ṣe, ó wà lọ́wọ́ Tinubu fúnra ẹ̀ o, nítorí àfi kí òun náà rántí ọjọ́ o, kó wá padà fi àpẹẹrẹ tí gbogbo ìlú yóò tọ̀ lélẹ̀. Bó bá rántí pé lẹ́yìn tí òun fi ipò gómìnà sílẹ̀, ọlọ́pàá kò yéé ṣọ́ òun títí tí òun fi di ààrẹ o. Ní gbogbo ìgbà náà sì rèé, ọlọ́pàá kò yéé ṣọ́ ìyàwó òun. Tó bá sì wo iye àwọn ọlọ́pàá tí wọ́n ń ṣọ́ Ṣèyí ọmọ tiẹ̀ náà lásìkò tá a wà yìí, àti àwọn tí wọ́n ń ṣọ́ Fọláṣadé Ìyálọ́jà, ọgbọ́n tí wọ́n ń dá sí i tí wọ́n fi pàṣẹ fáwọn ọlọ́pàá tí àṣẹ náà kò fi múlẹ̀, ọgbọ́n náà yóò yí ààrẹ wa, yóò sì lè lò ó láti fi ṣe ohun tó bá fẹ́ ṣe. Tàbí nílẹ̀ Yorùbá ti wà níbí, bó sì ti wà káàkiri náà nìyẹn o. Olóṣèlú Àbújá wo ló wà tí kò ní ọlọ́pàá 2-3 lẹ́yìn? Kódà nígbà tí àwọn míì kò di ipò kankan mú fún iṣẹ́ ìlú, ọmọ Tinubu sì ni wọ́n máa ń pe ara wọn káàkiri.
níbi tí nǹkan ti wọ́ wá náà nìyẹn. ṣùgbọ́n nítorí pé Tinubu náà ti rí gbogbo eléyìí ó sì ti mọ bí wọ́n ṣe ń ṣe é, kò yẹ kó jẹ́ ìnira fún un láti fi ẹsẹ̀ àṣẹ tó pa yìí múlẹ̀ dọ́yindọ́yin. ohun tí àwọn aráàlú sì ṣe ń béèrè gan rèé pé ǹjẹ́ kínní yìí yóò ṣeé ṣe náà ọwọ́ Tinubu náà la ó ti béèrè o. Ọláyíwọlá Alága ló ṣe àyẹ̀wò sí àṣẹ tí Tinubu ti wá pa fáwọn ọlọ́pàá yìí fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.